that. Èmi ló kàn Nigeria. Aṣíwájú Bọ́lá Ahmed for president. Jagabambogu. Olùdíje fún ipò ààrẹ ní ẹgbẹ́ APC àti olórí ẹgbẹ́ náà Bọ́lá Ahmed Tinubu ti sọ di mímọ̀ nínú ìfiléde tí ó bu ọwọ́ sí ní ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹta oṣù kẹfà ọdún tí a wà nínú rẹ̀ yìí. Ó jẹ́ kí ó di mímọ̀ wípé òun ní ọ̀wọ̀ tó pọ̀ fún ààrẹ òní President Muhammadu Buhari. Ó ní òun ò sì lè tẹ́jú rẹ̀ mọ́lẹ̀ láéláé. Èyí jẹyọ lẹ́yìn awuyewuye tó wáyé lẹ́yìn tí Bọ́lá Ahmed Tinubu fi ọwọ́ gbáyà ní gbangba ní ìlú Abẹ́òkúta pé bí kì í bá ṣe ti òun ní Buhari ìbá má di ààrẹ orílẹ̀-èdè yìí ní ọdún 2015. Ó ní nítorí wípé Buhari ti ní òun kò ní díje mọ́, tí ó sì sunkún ní orí tẹlifíṣàn wípé òun ni òun sọ fún un pé kí ó nìṣó òun wà lẹ́yìn rẹ̀ tí ààrẹ òní sì fi bẹ́ẹ̀ di ààrẹ. Tí ò bá sí àwa èmi tí ń dúró wájú yìí tí ń lérí ogun tí ní òkè Buhari nìṣó ká máa bá lọ. Kò lè di president. Ó ṣe kìíní olùlẹ̀, ó ṣe kejì olùlẹ̀, ó ṣe kẹta olùlẹ̀. Ó tiẹ̀ sunkún lórí tẹlifíṣàn pé láyé òun ò tún rán mọ́. Mo dẹ̀ lọ bá Kaduna wa rán ọ̀rọ̀ ẹkún kọ́ lélẹ̀. Àdúró tiẹ̀ wàá dẹ̀ wọlé. Nǹkan kan ní pé o ò ní fọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ṣeré. Ó dẹ̀ gbà. Àtijọ́ tó yẹ ti débẹ̀, mi ò gba mínísítà, mi ò gba contract, mi ì tọrọ ọbẹ̀, mi ì tọrọ gàrí, mi ì tọrọ fúra lọ́wọ́ ẹ̀, mi ì dẹ̀ ìyàwó ń bẹ̀. Ó wá ní lọ́tẹ̀ yìí o, Yorùbá ló kàn. Tinubu, Jagabambogu, we welcome to the state. This is the state. This is the state. State. Ashwatu is welcome to the United States. We appreciate you.
Kilarigbo Live TV.
ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Aláràkúàrà. Orí ètò Aláràkúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe ìyanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán